Ọ̀gá ó tóbi, ọ̀gá ìtumọ̀ rẹ̀ ga jù ayé lọ. Ọ̀gá ó tóbi, ọ̀gá ìtumọ̀ rẹ̀ ga jù ayé lọ. Ọ̀gá ó tóbi, ọ̀gá ìtumọ̀ rẹ̀ ga jù ayé lọ. Ìgbìmọ̀ ìlọ́run, ìgbìmọ̀ ìláyé, ìgbìmọ̀ ìnísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ga. Ìgbìmọ̀ ìlọ́run, ìgbìmọ̀ ìláyé, ìgbìmọ̀ ìnísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ga. Ìgbìmọ̀ ìlọ́run, ìgbìmọ̀ ìláyé, ìgbìmọ̀ ìnísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ga. Ọ̀gá ó tóbi, ọ̀gá ìgbìmọ̀ rẹ̀ ga jù ayé lọ. Ọ̀gá ó tóbi, ọ̀gá ìtumọ̀ rẹ̀ ga jù ayé lọ. Àsìláyọ̀ àjíláyọ̀ àfògo f'Olúwa, àjíláyọ̀ bàbá dúpẹ́ o. Àsìláyọ̀ àjíláyọ̀ àfògo f'Olúwa, àjíláyọ̀ bàbá dúpẹ́ o. Àsìláyọ̀ àjíláyọ̀ àfògo f'Olúwa, àjíláyọ̀ bàbá dúpẹ́ o. Olùyíké Olúọ̀run, àlọ́bàjáyé ẹlẹ́dà ògbó, gbogbo àgbáyé ìbá orúkú ẹni, báwo ni ìbá ṣe dùn tó? Oyigiyigi Olúọ̀run, àtúbàjáyé ẹlẹ́dà ògbó, gbogbo àgbáyé ìbá moríkì rẹ̀ o. Báwo ni ìbá ṣe dùn tó? Máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa. Ìjòyè ká kò lè wọ̀ lóye, alágbára ká kò lè ṣẹ́gun mi. Ìjọba ìjọba ayé yìí, máa jọba lọ, Olúwa. Máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa o, máa jọba lọ, Olúwa. Ìjọba ká kò lè rọ̀ lóyè, alágbára ká kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o, máa jọba lọ, Olúwa. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ẹ̀wù jẹjẹ bàbá aláàfin àjọbọ. Ẹ̀wù jẹjẹ bàbá o aláàfin àjọbọ. Àwọn
ìlànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin àjọgbọ́n. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin àjọgbọ́n. Àwọn ọmọ rẹ̀ kì í ó ìlànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin àjọgbọ́n. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin àjọgbọ́n. Àwọn ọmọ rẹ̀ kì í ó ìlànà sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin àjọgbọ́n. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin àjọgbọ́n. Àwọn ọmọ rẹ̀ kì í ó ìlànà sórúkọ rẹ̀. Orí tí ó kọ ìlà, àrùn mi tí ó kọ aṣọ, ẹsẹ̀ mi tí ó kọ bàtà, èmi ò lọ bàbá. Orí mi tí ó kọ fìlà, fàlà mi tí ó kọ aṣọ, fẹsẹ̀ mi tí ó kọ bàtà, èmi ò yọ ó bàbá. Adé ògo lóde, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bò wá, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Adé ògo lóde, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Adé ògo lóde, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bò wá, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Adé ògo lóde, ó jókòó lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bora, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Obi tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé, mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé, gbogbo ògo ló yẹ o, bàbá, ògo ló yẹ o, bàbá, ògo ló yẹ o, bàbá, ògo ló yẹ o, Bàbá. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé, mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé, gbogbo ògo ló yẹ o. 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 Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò bá máa o, ó fọ́ òkè ibùgbé, ọ̀run ò bá ó fàyè ṣàtòtí ṣiṣẹ́. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá,
Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò bá rárá o, ó fa òkè òkè ọ̀run bá rárá o, ó fa ìfà tó tètè ṣẹ. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò bá rárá o, ó fọ̀run ṣe ibùgbé, ọ̀run ò bá rárá o, ó fàyè ṣàtò títí sẹ́. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ní orúkọ Jésù. Ayérayé bàbá, adá gbogbo yọlá padà sọ́dọ̀ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn ní orúkọ Jésù. Ẹrù jẹjẹ ẹkùn ọkọ Fáráò, èmi ni mo ṣe bẹ̀rù. Ọlọ́run alágbára gíga, ọlọ́wọ́ ńlá, alápálá, oníṣẹ́ ìyanu, mímọ́ 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 mímọ́, ológo dídán, adá gbogbo padà sọ́dọ̀ ní orúkọ Jésù. Gba ọpẹ́ àti ìyìn. Ìwọ Ọlọ́run bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, fún iṣẹ́ àṣepé agbára rẹ tí wọ́n ṣe ní ayé nìkọ̀ọ̀kan wa, láti mọ dá wa lára, láti mọ ṣe wá lógo, láti mọ mú wa rí ojú rere, àánú rẹ, ìmọ́lẹ̀ àti ìyọ́nú ní gbogbo àgbà ọpẹ́ àti ìyìn. Ọ̀sẹ̀ mìíràn ló tún mú wa wọ̀ lọ, tó tún mú wa tẹ̀síwájú rẹ̀, aṣọ wípé o ṣé o bàbá, gba ọpẹ́ àti ìyìn fún gbogbo rere ayọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ inú ayé wa, èyí tí wọ́n tún ṣe inú ayé wa ju bá ti lérò lọ, èyí tí ó tún mú ká kóòrè ayọ̀ nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí àti nínú ìrìnàjò oṣù yìí àti nínú ìrìnàjò ọdún yìí, ju ọgbọ́n ìmọ̀ àti ìrètò àsopọ̀ ṣe. Gba ọpẹ́ àti ìyìn lẹ́ẹ̀kan sí àní gẹ́gẹ́ bí ìṣe wa ni àwa tún lè níwájú rẹ, ìwọ lè níwájú wa, wá fọ̀hún nínú ayé wa, wá bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ jí kó lápá nínú ayé wa, kó bọ́ sílẹ̀ ọlọ́ràá nínú ayé wa kó sì kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, ọgbọ́n rẹ, ìmọ̀ rẹ, òye rẹ, àní àti àwa tẹ́bi àtẹ̀tí wọn wà ayé nìkan kọ́ bẹ̀ sí fọ̀ nínú ògo gbogbo tí ń jẹ́ ogun, ègún, wàhálà, ìdààmú, ìfòró nínú ayé nìkan kan ya kó pòórá pátápátá nípasẹ̀ ọ̀rọ̀ rẹ, nípasẹ̀ orin, nípasẹ̀ àdúrà, kí gbogbo ogun yóò sì mọ jẹ́ sílẹ̀ títí la ó sì mọ yìn ọ́ fún àṣepé àtúnṣe bẹ́ẹ̀ ṣe inú ayé wa, ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín. Àmín ní orúkọ Jésù. Amen. Amen. Ẹ̀gbọ́n òyìn amen. So àtẹ̀síwájú nínú Mark orí kẹwàá ẹsẹ̀ 46 dé 52 èyí tí à ń kábọ̀ láti bí ìgbà mélòó kan wá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bátílómì afọ́jú, ọmọ Tíméù, jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó sì kígbe ní ohùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dá jẹ́sẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n fi fún un pé tújú ká, dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Rábónì, kí èmi kí o lè ríran. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Lójú kan náà ó sì ríran, ó sì tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà. Amen.
mo rí pé a ti mẹ́nubọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tá a ti gbé dánu dúró ní ìjẹta tí ń ṣe sátidé. Òun náà ni nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí ní kígbe ní ohùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé pa ẹnu rẹ mọ́. So a sọ wípé nígbà tó kíyèsí wípé Jésù Kristi ti Násárẹ́tì ló ń kọjá lọ bóòlù ó sì kíyèsí nítorí pé kò sọ ìrètí rẹ̀ nù nínú Olúwa pé òun lè rí gbàdájọ́ kan. Nítorí pé kí ni ìran rere tó ní òun mójútó ìran rẹ̀ kò jẹ́ kí ẹ̀gàn àti àbùkù àti ẹ̀sìn táwọn èèyàn fi ń ṣe kò jẹ́ kó mú jí lọ́wọ́, kò jẹ́ kó sọ ìran rẹ̀ àti ìrètí rẹ̀ nù. So ó wá kígbe ní ohùn rárá wípé Jésù Kristi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Ṣùgbọ́n àwọn èèyàn sọ fún wípé kó panu mọ́. Kì í ṣe èèyàn kan, kì í ṣe èméjì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ fún pé kó panu mọ́. Láì mọye gbà mo sọ mo ní ó ṣeéṣe kó yẹ pé ó ti gbọ́ nípa Jésù ti pẹ́, yóò sì mọ sọ fún àwọn èèyàn wípé ẹ dákun ẹ mú mi lọ sọ́dọ̀ ọkùnrin yìí, èyí táwọn èèyàn ń ròyìn rẹ̀ pé ó ń wòsàn, ó ń gbanilà, ó jí òkú dìde, ó ń lajú afọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kébì náà kí n tiẹ̀ rí gbàlà. Ṣùgbọ́n tí wọ́n fi òní dá ọ̀la fún un. So a sọ fún wa ní ìjẹta wípé bí ènìyàn ṣe wà nìyẹn, mọ́ gbára lé ènìyàn tó bá fẹ́ débi gíga, tó bá fẹ́ ṣàṣeyọrí, ṣùgbọ́n gbára lé Ọlọ́run. Nítorí pé ènìyàn wọ́n mọ̀ fi òní dá ọ̀la fún ọ lójoojúmọ́ ni. Láyé ènìyàn ṣetán láti ràn láti débi gíga, ṣùgbọ́n wọ́n ṣetán láti mú ọ wálẹ̀ ní gbogbo gbà. Ìlépa ènìyàn ni wípé kí ni kó má sì gòkè lálẹ́, ṣùgbọ́n kó má wálẹ̀ ní gbogbo gbà. Ìlépa ènìyàn ni wípé káyì rẹ kó má rùn pa, kó má rí jákujáku, wọn kì í sí pé káyì rẹ kó má dùn kó sì má dán ribiti. Èyí tó fi jẹ́ wípé o gbọ́dọ̀ kíyèsára pẹ̀lú ènìyàn, o gbọ́dọ̀ gbára lé ènìyàn bí kò ṣe tani o Ọlọ́run nìkan ṣoṣo. Amen. So ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ nígbà táwọn ènìyàn kó panu mọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé kí ó panu mọ́, ṣùgbọ́n òun sì kégbe sí jù bẹ́ẹ̀ lọ pé ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Yẹn pé nígbà táwọn èèyàn sọ pé kó panu mọ́ yẹn, ìgbà yẹn lọ́wọ́ tó wá múra kankan sí ju tàtẹ̀ wá lọ. Tẹ̀bí ó pariwo pé Jésù Kristi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi lójú kí wọ́n sọ pé kó panu mọ́. Ọwọ́ wá kígbe jù bẹ́ẹ̀ lọ gidi gan, Jésù Kristi ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi. Ohùn rẹ̀ tó lókè jù báyìí lọ. Ọdún sọ fún ọ ní wípé tẹ̀bí ìgbà tí mo ra ń sọ̀rọ̀ lójú kẹ́ mọ́ sọ kékeré ń panu mọ́. Nígbà tí mo bá pariwo jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ sì sọ kékeré ń panu mọ́, mo fẹ́ wò. Ẹni kò bẹ̀rù wípé òun ò ríran. Èkejì kò ronú wípé tó bá tiẹ̀ dáhùn lóògùn ẹbí kó wọ́n wá gan ibo lòun mọ̀ tó wọ́n yá sí, kò bìkítà fún eléyìí. Ẹ̀tún dàbí rẹ̀ ní wípé kíni kò tiẹ̀ tún bẹ̀rù wípé kíni àwọn èèyàn wọ̀nyí kìí ṣe ẹnìkan kìí ṣe ẹ̀mí ta lórí kó wọ́n panu mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tó kó panu mọ́. So tí wọ́n bá wú òun wọ́n lù òun, wọ́n sì lò lòun ṣe léṣe àbí kí wọ́n lò òun bá kò bìkítà fún gbogbo eléyìí. Òun kan sọ tó wà lágbára rẹ̀ ni wípé ìran tóun níyẹn ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Ìgbàgbọ́ òun àti ìrètí òun nínú Ọlọ́run yẹn ó dá òun lójú wípé kíni kò ní tàn òun jẹ, òun ò rí gbàrà lótú àti lódodo. So ó fún ní okun àti agbára láti lè pariwo sí ju bó ṣe pariwo lákọ̀ọ́kọ́ lọ táwọn èèyàn sọ pé kó panu mọ́ lọ. Amen. Now kí ni ohun tí Ọlọ́run fẹ́ ká dìmú láàrin òun náà ni wípé kíni àwọn èèyàn mọ̀ dún kòkò mọ́ wa nígbà tí a bá fẹ́ ṣe nǹkan tó dáa. Wọ́n mọ̀ sa gbogbo pàtì agbára gẹ́gẹ́ bó sọ ṣáájú níjẹta. Àwọn ènìyàn wọ́n èyí sa pàtàgbà láti gbéyàn dìde, ṣùgbọ́n wọ́n mọ̀ sa pàtàgbà láti gbéyàn dìde. So àwọn èèyàn mọ̀ ṣe gbogbo ọ̀nà, wọ́n mọ̀ sa gbogbo ipa wọn, wọ́n mọ̀ sa gbogbo agbára wọn, wọ́n mọ̀ sa gbogbo ọ̀nà láti rí wípé àwọn dá ojú sójú kan náà àbí kí wọ́n mú ọ wálẹ̀. Tí wọ́n bá lè mú ọ wálẹ̀, mo rí pé àwọn sa gbogbo ọ̀nà láti dá ojú sójú kan náà. Ìwọ ló ní gbà gbogbo ọ̀nà yòówù kò wù kí wọ́n lè mọ gbà yọ sọ, ìwọ ló ní gbà fún wọn lọ́mọ ìyárí wípé kò sí tọ́jọ́. Gbogbo yòówù kò wù kẹ́ dánwò, èmi ó ṣe kí ni o máa débi ògo mi. Gbogbo yòówù kò wù kẹ́ dánwò máa wọnú ògo mi, máa dókè, máa dẹni ńlá, máa dé ènìyàn pàtàkì. Bó ti wù kí wọ́n dìtẹ̀ tó, bó ti wù kí wọ́n gbógun tó, bó ti wù kí wọ́n ṣe kí wọ́n gbégi dínà tó, bó ti wù kí wọ́n mọ yọ lẹ́nu tó, ohun kan so tí wọ́n nídìí òun náà ní Bátílómì dì mú. Ìran tó níyẹn lọ ranjú mọ́, kò ranjú mọ́ àwọn ènìyàn, kò tẹ́tí sí àwọn ọ̀rọ̀ àwọn ènìyàn. Ìran tó ní bí ó ṣe wá sí ìmúṣẹ ló mójútó. Tí wọ́n náà bá ti mójútó kìkìdá ìran tó ní, sórí ariwo táwọn èèyàn pa òun kò ní gbọ́. Bátílómì ṣe kọ́ panu kò tẹ́ bá ní wọ́n ní gbọ́ wípé wọ́n ní kò wọ́n panu mọ́. Ó ń gbọ́ nígbọ́ wípé kí ni
ọ̀yá kúṣẹ́ kú oríire mọ̀ tẹ̀síwájú wà débẹ̀ bí ṣe ń gbọ́ nìyẹn. Tí wọn náà bá jẹ́ nìkan tí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ohun tí ń ṣe táyé àbí ohun ènìyàn bí kò sí pé ohun Ọlọ́run nìkan, gbogbo yòókù káwọn ilé máa ṣe sọ níbi láti fi mú ọ sílẹ̀ láti fi dá ọdún tójú kan náà, ọ máa rí gẹ́gẹ́ bí ìkíni kú iṣẹ́ àti ohun ìwúrí láti lè tètè débi ògo rẹ̀. Ó ní máa rí gẹ́gẹ́ bí ohun ìdíwọ́ àbí ìdènà àbí àtakò fún ọ láti wọnú ògo rẹ̀ lọ. Yẹn ní pé kíni ó ní rí tàwọn yẹn rò, ó ní kọ́ bí a ti wọn, ṣùgbọ́n ìran rere rẹ̀ lọ́mọ lé lọ títí láti débẹ̀. Ẹ̀rí rere rẹ̀ bó ni ó ṣe bẹ̀rẹ̀ òun ní ọmọ mójútó nígbà gbogbo. Gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn mọ sọ sí ọ nítorí wípé kiri kọ́ mọ́ bàjẹ́ ìgò mọ́ gbọ́ ara rẹ̀ náà nílé, nítorí pé àwọn ìgbésẹ̀ kan tí ọmọ gbé tí ọmọ jẹ́ àwọn ìgbésẹ̀ tí ò ní dùn mọ́ wọn nínú, nítorí wípé wọn ò lè náfààní láti lè mọ èèyàn jẹ àbí láti lè mọ jẹ ọ lọ́wọ́. So wọ́n á máa wá àwọn ẹ̀sùn lóríṣiríṣi láti mọ fi kà sí Ọlọ́run. Wọ́n mọ wá àwọn àwáwí tí ò nítumọ̀ láti mọ fi di ọ lọ́wọ́, láti mọ mú kí tí ọ gbọ́. Àwọn ìròyìn ìbànújẹ́, àwọn ìròyìn ẹ̀jẹ̀ ni wọ́n mọ mú afọ ní gbogbo gbà. Gbogbo eléyìí láti di ọ lọ́wọ́ àti láti gbin ìrẹ̀wẹ̀sì sí ọlọ́kàn láti má lè tẹ̀síwájú lórí gbogbo tí ń ṣe ìran rere rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n tún máa ń lo ipò orí, ipò àṣẹ, ipò agbára tí wọ́n ní láti máa fi dúnkokò mọ́ wípé bọ̀ ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀, èmi aláṣẹ, èmi lólórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti jẹ́ pé kíni kó lè bá panu mọ́. Àwọn kọ́tẹ̀ mọ́ sọ wípé nígbà yá àwọn aṣíwájú wa tí wọ́n bá sọ̀rọ̀ àwọn èso ìjọba náà àwọn fẹ́ làwọn mọ́ fẹ́ owó ta ni ìwọ tó mọ̀ sí pé a ní kò ṣe báyìí wọ́n ṣe ọwọ́ àti pé náà kò sí tọ́jọ́. Àwọn kọ́tẹ̀ mọ́ sọ fún wípé ìgbà wo gangan ló gba Kristi gan, ìgbà wo gan la bí ọ gan, ìgbà wo ló di Kristẹni gan. Àwọn táwọn ti wà ń bẹ̀ láti ọdún náà mí náà lẹ̀ gangan àwọn ò sí kí báyìí, àwọn á sọ wípé ṣe báyìí òun ní kò sí tọ́jọ́. So gbogbo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi lọ́mọ gbọ́ nípa wípé kíni kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó lè bá dé bá ayé rẹ láti má lè tẹ̀síwájú lórí ìran rere tí o ní, láti má lè tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ tó ní ìṣọ̀kan àti ìwà mímọ́ àti ìwà rere àti ìrètí tó dájú nínú Ọlọ́run, láti lè rí ìgbàlà rẹ, láti lè mú ìran rẹ wá sí ìmúṣẹ, láti wọnú àwọn ìrírí rẹ lọ. So ọwọ́ rẹ lọ́wọ́ á kù sí báyìí láti ṣe kiri, láti jàjàbọ́ gẹ́gẹ́ bí Bàtómì ṣe jàjàbọ́. Gbogbo táwọn èèyàn ṣe láti fi palẹ̀nu mọ́, gbogbo táwọn èèyàn ṣe láti fi dí lọ́wọ́, gbogbo táwọn èèyàn ṣe láti fi takò, ó ṣe kíni ó bi gbogbo ẹ̀ wò, kò rí tẹnì kankan rò, kò ṣe kíni kò rí tẹnì kankan rò. Ó ń tẹ̀síwájú lórí ìran rere rẹ̀, ó ń tẹ̀síwájú nínú ìrètí rẹ̀ wípé àníṣe òun ò rí gbàlà lọ́dọ̀ Ọlọ́run. Tí gbogbo èèyàn bá ń rí gbàlà láti pàṣẹ Jésù Kristi, ẹ jẹ́ pé òun náà ṣe kíni, òun náà ò rí gbàlà tòun náà lọ́dọ̀ Jésù Kristi. Gbọ́ àwọn kan wọ́n rí gbàlà lọ́dọ̀ Ọlọ́run, wọ́n rí gbàlà nínú Jésù Kristi. Kí ló wá dé tí wò fi lè rí gbàlà nínú Jésù Kristi? Wọ́n náà lè rí gbàlà nínú Jésù Kristi tó o bá kọtí sí ohun tí táyé ń sọ. Díjú sóhun tí táyé, tí etí rẹ̀ sóhun tí táyé. Má ṣe wo ìwà àwọn ènìyàn, iṣẹ́ àwọn ènìyàn, ọ̀rọ̀ àwọn ènìyàn, èrè àwọn ènìyàn. Máa wo Jésù Kristi aláṣepé ìgbàgbọ́ rẹ ní ojoojúmọ́, máa ṣe gbogbo nípa ìdarí, ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run ní gbogbo gbà. Ó rí pé tó bá ti ń ṣe eléyìí pẹ̀lú ìgboyà, pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, pẹ̀lú ìwà mímọ́, kò sí àní-àní. Láìpẹ́ lájìnà ọ bọ̀ sínú ògo rẹ̀. Ìyẹn jẹ́ number 1. Number 2, ní tó tún dàbí rẹ̀ ní wípé kí ni Ọlọ́run yóò bá ọ pàdé, Ọlọ́run yóò fọwọ́ kan ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo tó yẹ kó ṣe láti wọnú ògo rẹ̀, ó rí pé ìrọ̀rùn ni yóò bàjẹ́ fún ọ, kò ní mú ìnira kankan dání, nítorí wípé Ọlọ́run yóò rán àwọn ogun ọ̀run, àwọn áńgẹ́lì mímọ́ ni láti pẹ̀lú ẹ̀. Jésù gẹ́gẹ́ fúnra rẹ̀ yóò fara hàn fún ọ láti mú ọ ṣe àṣeyọrí. Gbogbo tó sì jẹ́ ìran rere pátápátá ni yóò wá sí ìmúṣẹ. Ẹ gbọ́, nígbà tí Bátílómì kígbe ní òun rárá, tí ó tún kígbe lóra àjùtá àkọ́kọ́ lọ, tó sọ pé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. Ohun tá a tó rí dìmú níbẹ̀, òun náà ni wípé kí ni má jẹ́ kí ohun ayé àbọ̀ ọ̀rọ̀ ayé kó borí títí ẹ, ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ títí ẹ àti ohun rẹ àti ìran rẹ kó borí títayé. Yẹn pé má ṣe jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi ìhàlẹ̀ ìdúnkokò wọn kí wọ́n fi kó ọ láyà jẹ láti pa ọ lẹ́nu mọ́. Nínú ìrìnàjò Kìrìsìtẹ́nì láti gba ìgbàlà nípa bíbọ́ lọ́rùn rìn láti jẹ́ aṣẹ́gun tó jẹ́ aṣẹ́gun lọ, o gbọ́dọ̀ gbà kí ẹnikẹ́ni kó fi ìdúnkokò rẹ̀ àbí ìhàlẹ̀ rẹ̀ láti fi gba ìgbàgbọ́ rẹ sọnù àbí láti fi dẹ́rù bọ́, láti fi kó ọ láyà jẹ.
ohun àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ kejì mi láàrin ni wípé àwọn ènìyàn tinú ayé yìí yálà ó ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run ni yálà ó ṣe àwọn tí wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn pápátá tí wọ́n bá ti já àwọn tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ bí nínú ayé ènìyàn ohun àkọ́kọ́ tí wọ́n kọ́ mọ́ sí ni pé wọ́n gbìn ìbẹ̀rù sínú ayé ènìyàn wọ́n da gìrìgìrì bo ayé ènìyàn láti mú kí ènìyàn kó lè sọ bẹ́ẹ̀ sí pé ìdarí ayé rẹ̀ nù wọ́n mọ̀ sí gbogbo ọ̀nà láti mú ọkàn èèyàn kó súkò nínú ìrántí èèyàn ní àti nínú ìrètí tí èèyàn ní ìdánilọ́pàá jẹ́ fi ṣe pé ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé wọ́n pera wọn ní wòlíì àbí aládùúrà àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹ lè rí wọn kí wọ́n sọ pé àwọn rí ìran gidi rí láyé wọn tí wọ́n bá dá àwọn rí ìran àwọn rí ikú àwọn rí accident àwọn rí ẹ̀jẹ̀ àwọn gbogbo ọjọ́ ayé títí wọn ikú nìkan ni wọ́n mọ̀ rí ẹ̀jẹ̀ ni wọ́n mọ̀ rí wàhálà ni wọ́n mọ̀ rí accident ni wọ́n mọ̀ rí àgbàná ni wọ́n mọ̀ rí àwọn ìfìgbà kan rí wípé kí ni ọwọ́nú ògo ọwọ́nú ìṣeré lọ kì í ṣe torí nǹkan méjì nítorí wọ́n ti mọ̀ wípé kí ni àwọn yẹn wọ́n ìfẹ́ gbọ́ nípa ikú àwọn yẹn wọ́n ìfẹ́ gbọ́ nípa accident wọ́n ìfẹ́ gbọ́ nípa táwọn yẹn bá ti gbọ́ nǹkan báyìí àbí táwọn ti gbọ́ nípa ẹ̀jẹ̀ ìgbọ́n wọn mọ̀ gbọ̀n gírígírí ni wọ́n mọ̀ sọ ọpọlọ wọn mọ̀ dàrú wọn ìmọ̀ tí wọ́n mọ̀ ṣe mọ́ gbogbo tó yẹ kí wọ́n mójútó wọn lè mójútó mọ́ ohun tí wọ́n á mọ̀ sáré kéèkì ni pé kí ni káwọn ó ṣe ibẹ̀ ni wọ́n àti gbé wọn wọlé sáwọn yẹn lára wọ́n á mọ̀ béèrè tó wù wọ́n lọ́wọ́ tán àtọ́ bá ti lè ṣe kó tó di bàbá yìí kiri kankan gbàgbàgbà dẹdẹgbẹ ni ọgbọ́dọ̀ sọ nítorí pé kíni wọ́n wà fi kàrámọ̀ sí èyí tí Ọlọ́run sọ ni wọ́n mọ̀ sọ pé Ọlọ́run sí kíni o Ọlọ́run sọ amen ṣùgbọ́n tí wọ́n gangan fúnra rẹ tó bá ti dó lórí ẹsẹ̀ rẹ pẹ̀lú Ọlọ́run tó fi ìrètí rẹ sínú Ọlọ́run tó fi gbogbo ara gbogbo àyà gbogbo ọkàn rẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run tó sì ń sásàrò nínú ọ̀rọ̀ rẹ nígbà gbogbo tó sì rántí òfin rẹ nígbà gbogbo nígbà tí wọ́n bá gbé e wá ìwọ náà lè dá padà fún wọn wípé no Ọlọ́run mi kì í ṣe kíni o kì í ṣe ibi kí ni mo ṣe o ire Ọlọ́run mi kò lè kọ lẹ́tà bànújẹ́ sí mi lálẹ́ lẹ́tà ìwòrí ọmọ kan sí mi o lẹ́tà ayọ̀ fún ìdí èyí ìran búburú kì í ṣe kí ni o kì í ṣe tèmi ní orúkọ Jésù Kristi mo bàjẹ́ mo dá ìran bí padà sórí oníbi wọ́n sọ fún mi wípé kí ni ẹnìyẹn tó bá gbọ́ kíákíá yóò ní ó sì ti pa yóò sì tètè palẹ̀ rẹ̀ mọ́ kó níwájú rẹ̀ ó ní nísìnyí ó sọ pé orí ọ̀fẹ́ ti bá bọ́ mẹ́mẹ́ mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àdúrà rẹ̀ ti gbà mọ́ lọ nítorí pé ó ti mọ̀ wípé kí ni ó ti dá ibi padà sórí òun ti kára rẹ̀ ogun rẹ̀ ti bàjẹ́ lórí ayé rẹ̀ ṣùgbọ́n mọ́jẹ̀ kí n tọ́ o yóò tún mọ wá ọ̀nà míì láti fi wọlé sórí ara ẹ̀sìn kìíní bẹ́ẹ̀ náà ni àwọn tí ń bẹ nínú ayé náà ṣùgbọ́n ìwọ ló kù sí lọ́wọ́ láti mọ́ lè gbà Bátílómì wọ́n fẹ́ ṣe èyí sínú ayé láti gbin ẹ̀rù ìbẹ̀rù wàhálà àti jìnnìsì sínú ayé láti dà lọ́pọ̀lọ́ rú láti má lè tẹ̀síwájú nínú ìránre tó ní láti má lè tẹ̀síwájú nínú gbàgbọ́ àti ìrètí rẹ̀ nínú Jésù Kristi wípé òun ó rí ìgbàlà tòun òun Jésù ó sì rí tòun ṣe ṣùgbọ́n Bátílómì kò sí kí ni kò gbà kò dá wọn lóhùn kò jẹ́ kọ́ bẹ́rẹ́ sí titi wọn pàápàá kò dá wọn lóhùn kò kọ́ bẹ́rẹ́ sí titi wọn pàápàá èyí ni ohun tí wọ́n mọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ti rí àwọn kan tí wọ́n bá ti fẹ́ mọ jẹ́ àwọn ní kinní kankan tí wọ́n ti fẹ́ mọ jẹ́ àwọn ẹlẹ́jọ́ tí wọ́n fẹ́ mọ lu kinní kankan mọ̀ọ́kà mọ́ gbọ́ wọn ni tí wọ́n bá ti gbọ́ wọn tí wọ́n sọ tí wọ́n sọ tán báyìí màá sì dìde màá sì mọ̀ bá tèmi lọ nítorí mo ti rí wípé kinní mo ò sí lára àwọn tí wọ́n ń wá àlàáfíà fún ọmọ ẹnìkejì ṣùgbọ́n kìkìdá àlàáfíà tara wọn nìkan wá mo ò sí lára àwọn tí wọ́n ń rore sọ fún ọmọ ẹnìkejì ṣùgbọ́n èrò ti ara wọn nìkan wá mo ò sí lára àwọn tí wọ́n wá bò ní a ṣe mú ìtẹ̀síwájú rere bọ́ ọmọ ẹnìkejì ṣùgbọ́n àwọn tí wọ́n wá bò ní a ṣe mú ìfàsẹ́yìn àti ẹ̀gàn àti àbùkù bá ọmọ ẹnìkejì ni wọ́n wá so èmi bá wọn jà pátá kí ni ohun tí màmá ṣe màmá wò wọ́n ràn gbogbo bí wọ́n ṣe rojọ́ tó tí máa ti rojọ́ tí wọ́n rò tán báyìí màá sì dìde màá sì mọ̀ bá tèmi lọ. àwọn kan tiẹ̀ ń bẹ nítorí pé oríṣiríṣi ní àwọn ènìyàn àwọn kan bẹ tí wọ́n bá ti ṣe tí èmi tí wọ́n bá ti sọ tí wọ́n bá ti dìde báyìí ẹ̀ẹ́dùn ní mi kí tó ń dá sí tiwọn mọ́ tí wọ́n bá ti ń bọ̀ lọ́kàn báyìí màmá yà tí wọ́n bá yọ báyìí mi ò yọ báyìí tí wọ́n bá yọ báyìí mi ò yọ báyìí so tí wọ́n bá ti rí wọn èèmọ̀ takété sí wọn ní kálukọ́ ọmọ ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé kíni ẹni tí ó fìgbà kan wá àlàáfíà fún ayé rẹ̀ tí ò wá ayọ̀ fún ayé tẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti ríra bí kọ́mọ rojọ́ ẹ̀jẹ̀ fún ọ kọ́mọ wá bò nínú ló ṣe kóró bó kọ́mọ wá bò ní yóò sì mọ fẹ̀sùn kan lọ́rùn ó yẹ kó ti mọ̀ pé eléyìí ọ̀tá rẹ ni kì í ṣe ọ̀rẹ́ rẹ ó yẹ kó ti mọ̀ pé eléyìí ara àwọn tí wọ́n ti fi àwọn sílẹ̀ fún èṣù láti mọ fogun jayé rẹ ni so tó bá ṣọ́ra tó bá tijú tó bá fi tutù kárùn láti mọ tẹ̀síwájú láti mọ bá àwọn yẹn rìn àbí láti mọ bá àwọn jókòó láti mọ bá àwọn yẹn láti mọ bá àwọn mu àwọn ni wọ́n bá yìí rẹ jẹ́ pátápátá tó yẹ pé kí ni ó padà pàdánù ògo rẹ nínú ayé bẹ́ẹ̀ ni ó sì tún lọ ṣègbè ní ọ̀run so kò sẹ́ni tí ó lè ṣe ó lè jẹ́ nínú ọ̀rẹ́ ó lè jẹ́ nínú ẹbí ó lè jẹ́ nínú ara ó lè jẹ́ nínú àdá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ mọ̀mọ́ so ìwọ lọ gbọ́dọ̀ kíyèsí ara rẹ èyí tó fi jẹ́ wípé mo fi mọ́ tẹnumọ́ fún yín ní gbogbo gbà ẹ má béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ èyí tí mo fi mọ́ tẹnumọ́ fún yín ní gbogbo gbà
ẹ mọ ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní àìsinmi àti ní àṣàrẹ̀ èyí tí mo fi mọ tẹnumọ́ fún gbogbo gbà ẹ mọ rántí àwọn òfin àṣẹ àti ìlànà àtìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run èyí tí mo fi mọ tẹnumọ́ ní gbogbo gbà gbogbo tó bá ń ṣe láyé mọ̀ ń fi Ọlọ́run síwájú jẹ́ kọ́lọ́run kó máa jẹ́ adarí rẹ àti akányìn rẹ nínú ohun gbogbo tó bá ń ṣe ní gbogbo ayé kò mọ̀ tẹnumọ́ mọ̀ ṣe jẹ́ kí ọ jẹ́ pé ìwọ nìkan rí wípé ìwọ Ọlọ́run ẹ̀mí mímọ́ lẹ́jọ́ ṣe kí ni o lẹ́jọ́ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe tó bá ti rí báyìí ó rí wípé yóò mọ ọ̀rọ̀ Ọlọ́run láti mọ bó ló sì mọ yẹra fún àwọn yẹn yóò mọ ọ̀rọ̀ Ọlọ́run bó ló sì mọ borí àwọn ènìyàn yóò mọ ọ̀rọ̀ Ọlọ́run láti mọ rí wípé kí ni àwọn yẹn wọn ò ní mọ ní pàtàgbà lórí ayé rẹ láti lè gbé ọ ṣubú àbí láti ṣe ọ̀nà náà kò níwájú Ọlọ́run láì sí jà àti láì sí wàhálà kankan nínú rẹ̀ amen amen so nítorí àkókò wa tó ti lọ bẹ́ẹ̀ àfi dáhùn dúró níbí báyìí so ọ gbọ́dọ̀ rí wípé kí ni gbogbo ìlàkàkà rẹ ní ojoojúmọ́ ìran rere tó ní àti àwọn ẹ̀rí rere rẹ lọ́gbọ́ òjò ohun tí ọjọ́ ológun tọmọ mójútó ju wípé kí ni àti ìrètí rẹ ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run wípé àníṣe Ọlọ́run lálágbára tí ó gbà ọ́ tí ẹnikẹ́ni ò sí nílé di lọ́wọ́ níbi kan mọ́ rí gbàlà rẹ so tó bá ti mójútó lè ní gbogbo gbà ó rí wípé kí ni kò sí ìdádúró àbí ìdíwọ́ kankan fún ọ látọ̀dọ̀ ẹnikẹ́ni àbí láti ọ̀dọ̀ ènìyàn kéèyàn kan kò sì sí agbára kankan tí ó lè ṣe kíni tó lè dá ọ dúró pẹ̀lú. nítorí wípé gbogbo àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé ọmọ mọ́ nítorí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run fúnra ara rẹ̀ lọ́mọ darí ẹ̀ wípé gbégbèsè báyìí ṣeun kan báyìí rìn báyìí bó ti yẹ kó o ṣe ni nítorí wá jẹ́ babalá rẹ̀ ni wípé kíni gbogbo àwọn ìgbésẹ̀ tó bá wá ń gbé yẹn ó rí wípé yọmọ jẹ́ àwọn ìgbésẹ̀ láti ọmọ mú kí òun mọ tayọ lójoojúmọ́ oṣù mọ́lẹ́kì lójoojúmọ́ nítorí wá dàbí rẹ ní pé gbogbo àwọn tí wọ́n wá dúró gẹ́gẹ́ bí àfinusùn rẹ arinilára rẹ ayọ̀lẹ́nu ayé rẹ alátakò rẹ àwọn tí wọ́n wá ìṣúgbà ti palára rẹ gbogbo làkàkà wọn asán ni yóò mọ̀ já sí lójoojúmọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ojoojúmọ́ ni wọ́n mọ̀ já wálẹ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ojoojúmọ́ ni wọ́n mọ̀ gbẹ́ èrè jùjú lórí ọ̀rọ̀ ayé rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n mọ̀ mófo lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ ó sì mọ tẹ̀síwájú fún rere gbọ́ mi ọkàn rẹ yóò sì mọ balẹ̀ ìyanu Ọlọ́run títóbi Ọlọ́run ọwọ́ Ọlọ́run yóò sì mọ farahàn nínú ayé rẹ ní gbogbo gbà nípasẹ̀ bẹ́ẹ̀ ó sì rí wípé ó rí ìgbàlà Ọlọ́run so èyí tá à ń tẹnumọ́ náà ni wípé ní kókó ẹ̀kọ́ wa tá à ń mẹ́nu bà lónìí òun ní ẹni wípé Bàtílómì kò gbà kí ariwo àwọn ènìyàn ó di lọ́wọ́ láti tẹ̀síwájú láti ké pe Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ìdígbà tí wọ́n sọ pé panu mọ́ ìgbà ni wàá ṣẹ̀ṣẹ̀ múra kankan ní ọ̀tún ìwọ náà nígbà tí wọ́n bá sọ wípé gbẹ́nu ẹ lọ́wọ́ má fi ariwo tiẹ̀ lọ́wọ́ sí wọ́n nìkan lọ́kọ́ gba Jésù ní Olúwa àti ìgbàlẹ̀ tí wọ́n ní ẹni kìrìsìtẹ́nì àkọ́kọ́ ní nígbà wọlé abíọ́ má jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kó di ọ lọ́wọ́ láti tẹ̀síwájú láti mọ gbàdúrà nígbà táwọn èèyàn bá kẹ́gàn rẹ̀ bàbá aládùúrà bàbá chọ́ọ̀chì pásítọ̀ tí wọ́n fi ọ́ sí ẹ̀yẹ lóríṣiríṣi gbogbo yòókù kí wọ́n lè máa fi bú ọ láti máa fi sọ̀rọ̀ sí ọ láti máa fi yẹ̀yẹ́ rẹ̀ nípa pé kí wọ́n lè rí ọ sí kí wọ́n lè káàrí ọkàn gbọ́ mi ò nídìí àti kọbẹ̀ra sí gbogbo nǹkan wọ̀nyí so nígbà tó bá ti kọbẹ̀ra sí gbogbo nǹkan wọ̀nyí ojoojúmọ́ lọ́mọ ní ìtẹ̀síwájú rere ojoojúmọ́ níyàdó Ọlọ́run yóò mọ fara àwọn ayé rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní tọ́ba mọ̀ sí fi àyè gba ẹ̀rù àwọn kan bẹ tí wọ́n ti àwọn ọmọdún kòkò mọ́ wípé tọ́ba tún gbàdúrà tàbá gbọ́ ìdáfojú rẹ̀ rí tọ́ba tún lọ church tàbá gbọ́ ọmú sọ́ni gbogbo àwọn eléyìí wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ ni àwọn kan bẹ tẹ́ pé sọ àwọn kan tẹ́ bẹ tẹ́ pé tí wọ́n mọ̀ ní àgàgà nípa òde ẹ mọ̀ kíyèsí wọ́n mọ̀ fòde sí ọjọ́ ìsinmi èmi ti sọ mọ̀ ní ẹ tó bá ti fòde sí ọjọ́ ìsinmi tí mo bá tètè ṣe àwọn máa ṣe parí títọ́ Ọlọ́run máa lọ sóde tí bá tètè parí títọ́ Ọlọ́run ní lọ sóde tó máa rí pé ọjọ́ bá ti lọ bóòlù sì yẹ pé ọjọ́ Olúwa ọjọ́ láti fi òtítọ́ Ọlọ́run fún Ọlọ́run Ọlọ́run sọ pé ọjọ́ mẹ́fà lẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ọjọ́ keje ẹ yà sí mímọ́ fún Olúwa láti fi ṣe Ọlọ́run ọjọ́ yẹn àwọn wá gẹ́gẹ́ bí ọjọ́ òde wọ́n á rí pé ọjọ́ yẹn lọ rọ gbogbo ènìyàn lọ́rùn láti mọ̀ fi sòde ẹ̀mí kí n kúrọ́ fún yín ara àwọn àrékérekè Sátánì ni ìwọ́n tó bá ti wá lọ sóde ní ọjọ́ yẹn wọ́n á mọ kẹ̀sùn sí Ọlọ́run tiẹ̀ náà bọ̀ wọ́n dódì ọ́ àwọn dódì ọ́ nígbà tó bá kàn wọ́n náà gbọ́ mi tó bá wo títí wọn wàá ṣubú níwájú Ọlọ́run wọ́n sí ọkàn rẹ̀ kù níwájú Ọlọ́run díẹ̀díẹ̀ ní ọmọ wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́ nípasẹ̀ òde ọjọ́ ìsinmi lójoojúmọ́ àwọn olùkọ́ tí ẹ̀wọ́ nìkan ní kíní kankan ó tẹ̀ tó àwọn obìnrin pé títa àwọn obìnrin kan ló tẹ̀ mọ́ burú jù àwọn ìyá àwọn àgbàlagbà yẹn ọlọ́mọ bí wọ́n ti gbàjẹ́ ni ṣé àwa là mọ̀ Ọlọ́run ni àwọn bàbá náà bẹ tí wọ́n sọ sáà àwa là mọ̀ Ọlọ́run ni
àwọn àlọ́tọ́ Ọlọ́run tó yẹ pé ìwọ nìkan lọ́mọ náà church lọ wo nìkan lọ́mọ ibi àdúrà lọ àwọn ọmọ tí wọ́n gbẹ́kẹ̀lé wọn mọ̀ tó ń gbójú wọn gbé kì í ṣe pé wọn ò mọ̀ wípé ọ̀tọ̀ láti kọ́kọ́ ṣètò Ọlọ́run kan tó wá ṣe títí ènìyàn ṣùgbọ́n torí pé kí ni wọ́n fẹ́ bà ayé rẹ̀ jẹ́ ni wọ́n fi sọ fún wọn wípé kí ni ṣé àwọn táwọn fi church ilẹ̀ táwọn wá sóde sáwọn sí àwọn lọ́tọ̀ Ọlọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn kan báyìí o gbọ́dọ̀ fàyè gbà láti mú kí wọ́n fi gbé ọ ṣubú níwájú Ọlọ́run amen so kíyèsí ara rẹ mọ̀ jẹ́ kí wọ́n fi ohun ayé kí wọ́n fi dẹ́rù bọ̀ láti fi mú ọ ṣubú àbí láti fi gbá ìran rẹ dànù àti láti fi sọ ìgbàlà rẹ nù nínú Olúwa Bátílómì kò gbà ó yarí ó tẹ̀síwájú nínú gbogbo kan wọ̀nyí àkókò sì fún wa tó bẹ́ẹ̀ tábàjọ́lá á mọ̀ tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí Bátílómì padà kígbe ní òun rárá jù bẹ́ẹ̀ lọ kí ni tó ṣẹlẹ̀ òun ló wà nínú ẹsẹ̀ tó tẹ̀lé 49 ó ní Jésù sì dẹ̀sẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè wá ìdásítẹ́lẹ̀ lórí lọ́la nìyẹn Jésù sì dẹ̀sẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a ṣe kí ni o ká pè wá dìde ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fọwọ́ agbára rẹ lórí ayé mi ọ̀sẹ̀ tuntun mìíràn nínú ó tún fún mi lórí ọ̀fẹ́ láti lè gbóhùn rẹ láti lè mọ bóòlù ṣiṣẹ́ pàtó láti já agbára nínú rẹ láti má jẹ́ kí ẹnikẹ́ni kó mú mi kúrò níwájú rẹ láti má jẹ́ kẹ́nikẹ́ni kó fi ìdúnkokò rẹ̀ já mi bọ́ níwájú rẹ bàbá ọmọ lórí gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára lórí ayé mi fún ọ̀rọ̀ rẹ yé bí tó tuntun fi bọ́ mi ní òwúrọ̀ yìí láti lè mọ bóòlù ṣiṣẹ́ pàtàkì tó láti já lágbára nínú rẹ láti já sọ́tò já ṣẹ́gun nínú rẹ láti mọ̀ mú kí àwọn ẹni ayé àdì kí wọ́n já mi kúrò ní kí wọ́n já mi kúrò gbà kúrò lọ́wọ́ rẹ àdì kí wọ́n mú mi kúrò lójú ọ̀nà rẹ láti lè mọ̀ mú kí ìdúnkokò àwọn ènìyàn àníkọ́ sọ mi jẹni tí ó sọ̀rọ̀ tì mí nínú rẹ Ọlọ́run ògo ni forúkọ rẹ ìyìn ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ìyìn ni forúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìfẹ́ látọ̀ fẹ́ mi tó tún fi bẹ̀rẹ̀ àjò tuntun rere ayọ̀ mìíràn pẹ̀lú mi nínú ọ̀sẹ̀ fún ìfẹ́ látọ̀ sí kí ni o tó fẹ́ mi tó tún fi bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun mìíràn pẹ̀lú mi nínú ọ̀sẹ̀ ìrìn àjò tuntun mìíràn rere pẹ̀lú mi nínú ọ̀sẹ̀ àdúrà ọpẹ́ rẹ dà bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbé ọ̀gá mo yàn ológo mo fọpẹ́ yàtọ̀ forúkọ rẹ mo sọ wípé o ṣe fún ìfẹ́ látọ̀ tayọ tó ga jọ tí ọ̀lẹ́gbẹ́ tí ò ní ojú wọn èyí tó fẹ́ mi tó tó fi bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun mìíràn tí sì ìrìn àjò rere ayọ̀ pẹ̀lú mi ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ ògo ni fún orúkọ rẹ ẹ̀mí mímọ́ atóbi jù bàbá mo sọ wípé o ṣe o Olúwa mo sọ wípé o ṣe o Olúwa mo sọ wípé o ṣe o Olúwa mo sọ wípé o ṣe fún ìfẹ́ látọ̀ ga tó tayọ tó ọ̀lẹ́gbẹ́ tí ò ní ojú wọn èyí tó tó fi bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun mìíràn rere ayọ̀ pẹ̀lú mi nínú àjò ọ̀sẹ̀ yìí láti ṣe rere nínú rẹ̀ láti tayọ nínú rẹ̀ láti dábòkò fún rẹ̀ ògo olóyè orúkọ rẹ̀ bàbá ògo olóyè orúkọ rẹ̀ ọmọ ògo olóyè orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ fọwọ́ tún agbára rẹ èyí tó ṣohun lá tó ṣohun ayọ̀ èyí tí wọ́n ti fi dì mí mú láti fi ṣe rere nínú ọ̀sẹ̀ láti fi rí àríyé nínú ọ̀sẹ̀ láti fi rí àríyé nínú ọ̀sẹ̀ pàápàá jùlọ láti bọ́ pátápátá lọ gbó tí ń ṣe ewu àti ìdààmú àti ibi pátá tó wà nínú ọ̀sẹ̀ láti ní ìrírí ayọ̀ pẹ̀lú àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe fọwọ́ tún ọwọ́ agbára ọwọ́ ìyanu rẹ èyí tó ṣòun ńlá ni èyí tí wọ́n fi dì mí mú àní láti fi rìnrìn àjò ọ̀sẹ̀ ní àwọn tẹ̀láfíà láti ṣe rere nínú àjò ọ̀sẹ̀ yìí láti dá lábùkù fún lọ́pọ̀lọpọ̀ láti kóore ayọ̀ lọ́pọ̀lọpọ̀ láti ṣe kòǹgà àwọn olórí àwọn aláàánú àwọn olùrànlọ́wọ́ mi àní láti dá lábùkù fún ní gbogbo ìrìn àjò mi ògo olóyè orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o mo sọ wípé o ṣe mo sọ wípé o ṣe mo sọ wípé o ṣe àjùlọ bàbá gba ọpẹ́ àti yìn ológo jùlọ gba ọpẹ́ àti yìn àní fún gbígbé tó ọgbẹ́ mi sókè pẹ̀lú agbóró wọ̀tún rẹ ògo olóyè orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen káwọ́ méjèèjì sókè béèrè fún àánú Ọlọ́run àwáwí kan kò ṣe fún mi o ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí kí mo wí àwáwí kan kò sí fún mi ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bá bọ́ bẹ́ẹ̀ mi mímọ́
àwáwí kankan ò ṣe fún mi o, àánú ni mo béèrè fún, oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún. Bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọlọ́run ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Jésù Kristi nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ tó ga jùlọ, ó yá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọlọ́run olóore ọ̀fẹ́ o, ìwọ tó ní gbogbo ògo àti tí kì í pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, ìwọ lọ́ba tó ní ìdáríjì lọ́dọ̀ ká lè mọ̀ bẹ̀rù rẹ. Olúwa ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ìjọba sáà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àánú ṣògo lórí ìdájọ́, àánú ni mo béèrè fún, ó yá fàánú bá mi ṣe, ó yá dáríjì mi ní gbogbo àríkọjá ẹ̀ṣẹ̀ mi náà, ó yá sọ mi mímọ́ nínú rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Adébi tí iṣẹ́ wà, káwọ́ méjèèjì sókè. Ẹ pé mo sọ fún tá bá ti débi agbọn agbára àti ẹ̀mí mímọ́, mọ́ sí ṣàwàdà, jẹ́ kí ìrẹ̀ kó ṣí, fi gbogbo agbára rẹ̀ gbà á, kì í ṣe nítorí nǹkan méjì, nítorí pé nípasẹ̀ rẹ̀ ló ti lè mú ìfẹ́ Ọlọ́run ṣẹ nínú ayé rẹ̀, nípasẹ̀ rẹ̀ ló ti lè jẹ́ alágbára láti borí ogun ayé, nípasẹ̀ èyí ló ti lè jẹ́ ẹnikẹ́ni ò lè dá dúró, nípasẹ̀ èyí ló ti lè mọ képe Ọlọ́run láìsinmi àti láṣàrẹ̀, nípasẹ̀ èyí ló ti lè mọ rántí òfin àti àṣẹ Ọlọ́run ní gbogbo gbà, nípasẹ̀ èyí ló ti lè mọ sa gbogbo àtàgbára rẹ̀ láti mọ pa òfin Ọlọ́run mọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn Ọlọ́run aláyé. So káwọ́ méjèèjì sókè. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ọlọ́run kọ́ mi fún kíni o, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí àwọn ẹni bí àwọn ènìyàn ayé òfin lè pa lẹ́nu, òfin lè pa mí lẹ́nu mọ́ níbi ìṣerere mi, òfin lè ká mi lọ́wọ́ kó àyè láti wọnú ògo mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá gbé ìwọ̀ mi lójijì, ó yá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀, ó yá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀, èyí tí ẹnikẹ́ni yóò kọ́ wò kọjẹ, àyè kò fi lè nípa àti agbára, àyè láti lè pa mí lẹ́nu mọ́, àyè níbi ògo mi, àyè níbi ìṣerere mi. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ látòkè wá, òun ni mo béèrè fún, ó yá gbé ìwọ̀ mi lójijì, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára, èyí tí ẹnikẹ́ni ò ní ṣe, àyè láti lè pa mí lẹ́nu mọ́, àyè nínú ògo mi, láti gba ògo mi padà, àbí láti lè rí ògo mi lò, àbí láti lè gbẹ ẹ̀tọ́ padà, àbí láti lè rí ẹ̀tọ́ mi lò. Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀, ìdí ìgbàdàgbà ni mo gbà láti wọ̀ ní ìdí. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Wọ́n ní kí bàtírì nǹkan panu mọ́, dípò kó panu mọ́, ó tún pariwo sí jù bẹ́ẹ̀ lọ. Agbára kan ló wà náà ètò ìṣiṣẹ́ yẹn. Nígbà tí ọ̀yà tó tún pariwo jù bẹ́ẹ̀ rẹ̀ kejì, ẹ̀rín tó ṣẹlẹ̀, àwọn yẹn ti kíni, wọ́n panu mọ́. Ẹgbọ́n tá a kà, Jésù dáṣẹ́ dúró nítorí pé kíni agbára kan wà ní ayé rẹ̀ tó ń ràn lọ́wọ́. So ìwọ náà agbára Ọlọ́run ló lè ràn lọ́wọ́, ẹ̀mí mímọ́ Ọlọ́run ló lè ràn lọ́wọ́. Nígbà táwọn yóò sọ pé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ wọ́n ṣe kíni, ó lè sọ̀rọ̀ wípé èmi kọ́ lè bá wí, òní lè rí tiwọn rò. Bátílómì kò rí àwọn tí wọ́n sọ pé kó gbẹnu ẹ̀ sàn, kò rí tiwọn rò. Àwọn tó ní kó panimọ́ kò rí tiwọn rò. Àwọn tí wọ́n sọ pé àwọn olù tó bá tún fariwo ìdí wọn lọ́wọ́ kò rí tiwọn rò. Agbára kan ló ń bẹnu àti ń ṣiṣẹ́ yẹn, kì í sòun nìkan. Wọn náà agbára Ọlọ́run ló lè ràn lọ́wọ́ láti má lè kọtí sí ohun tí ṣe táyé, láti má lè kọbẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀gàn àwọn ènìyàn, láti má lè kọbẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ àwọn ènìyàn, láti má lè kọbẹ̀rẹ̀ sí ìpọ́nilójú àwọn ènìyàn, ṣùgbọ́n láti má tẹ̀síwájú, láti má wo ìran rere tí o ní, láti má lépa bóni ìran rere yóò kí ìran láti mú ìran rere wá sí ìmúṣẹ, láti má lépa ìgbàlà rẹ nínú Ọlọ́run àti àwọn ìrírí rere bóni yóò sì wá sí bóni yóò sì bẹ̀rẹ̀ ní kankan. So káwọ́ méjèèjì sókè. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi ní rí tí ariwo àwọn ọjà wò, tí èmi fi ní rí ariwo ọjà wò, ṣùgbọ́n tí èmi lè mọ tẹ̀síwájú nínú rẹ rere mi àti nínú ìgbàgbọ́ mi nínú rẹ láti mọ retí ìgbàlà mi ní ojoojúmọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Alágbára gíga bàbá ọmọ ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún, ó yá gbé wọ̀ mí lójijì. Àní iná ẹ̀mí àti agbára rẹ ni mo béèrè fún bàbá, ó yá gbé wọ̀ mí lójijì, ó yá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ ṣe. Àní ju bí èmi kan ṣe lọ́dọ̀ bí mo ṣe lérò àti bí mo ṣe ní ìrètí lọ, èyí tí èmi ò fi rí àwọn títa àwọn ènìyàn ta yé èrò, èyí tí mo fi rí ti ariwo ọjà rò, èmi ò fi ní rí tàwọn adínlọ́wọ́ rò, èyí tí mo fi ní rí tàwọn afinisùn rò, àní tí mo fi lè mọ tẹ̀síwájú, àní láti tẹ̀júmọ̀ ìran rere mi, èyí tí mo fi lè mọ tẹ̀síwájú nípa lílépa àníbò ní ilé àwọn ilé ẹ̀rẹ́rẹ́ mi ó sì wá sí ìgbó sì bẹ̀rẹ̀. Olúwa
iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ òun mo béèrè fún yàgbé wọ̀ mí òdìdí yà kún fún ẹ̀mí àtagbára rẹ̀ àríkún fún ẹ̀mí àtagbára rẹ̀ àríntẹ́ mi ò fi ní rí ta ariwo ọjà rò ètí mo fi ní ta àwọn afinisòrò ètí mo fi ní ta àwọn tí wọ́n pè ní alágbára tí wọ́n kì í sábà nígbà tí wọ́n kó olóòrò agbára tí mo fi ní rí tiwọn rò Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ èyí tí mo fi lè mọ̀ tẹ̀síwájú àìnípa agbára rẹ̀ lórí gbogbo tí ń ṣe ìran rere mi àìlórí gbogbo tí ń ṣe bóyá rere mi ó ṣe bẹ̀rẹ̀ Olúwa ilé ẹ̀mí àtagbára gbé wọ̀ mí òdìdí yà kún fún ẹ̀mí àtagbára rẹ̀ yà kún fún ẹ̀mí àtagbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mi fi máa borí gbogbo àwọn adínilọ́wọ́ àwọn alátakò àwọn ayọnilẹ́nu nígbà tí yẹn bá fẹ́ ṣe rere gbogbo àwọn tí wọ́n fẹ́ kéèyàn rí ògo rẹ̀ kéèyàn rí gbàlà rẹ̀ àwọn adínilọ́wọ́ lójú ọ̀nà ìgbàlà rẹ̀ àwọn agbánikó lójú ọ̀nà rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbà láti lè máa borí wọn láti máa sọ̀mọ́ wọn dásán àti láti máa ṣẹ́gun wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti máa borí gbogbo àwọn aṣinilọ́nà àwọn amúnikó lójú ọ̀nà rẹ̀ àwọn adínilọ́wọ́ lójú ọ̀nà ìgbàlà ni àwọn anilára lójú ọ̀nà ìṣe ògo ni àwọn ayọnilẹ́nu lójú ọ̀nà ògo ni àwọn abínú ẹni nígbà tí ògo bá dé ni ó àwọn tí wọ́n mọ̀ la gbogbo pa tí wọ́n mọ̀ sa gbogbo pa àtàgbára wọn àyè láti gbani kó lójú ọ̀nà rẹ̀ àyè láti jáde bọ́ nínú ògo àyè láti dáni dúró àbí láti mọ ní lára Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè borí wọn ó yá gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí àti agbára rẹ̀ àyè láti lè borí wọn ó yá gbé wọ̀ mí iná ẹ̀mí àti agbára rẹ̀ àyè láti mọ ṣẹ́gun wọn àyè láti mọ borí wọn ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo àkókò Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ ìtẹ́nikẹ́ni ò lè tì lọ́wọ́ ìtẹ́nikẹ́ni ò lè dá dúró ìtẹ́nikẹ́ni ò lè yọ lẹ́nu àbí èyí tí a kì í dá dúró èyí tí a kì í dí lọ́wọ́ èyí tí a kì í yọ lẹ́nu lójú ọ̀nà ògo àti lójú ọ̀nà ṣe rere èyí tí a kì í dí lọ́wọ́ èyí tí a kì í yọ lẹ́nu tí a kì í ní lára nígbà tí níwájú rẹ àti nínú ìrìnàjò mi pẹ̀lú rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ wọ̀nyí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí a kì í dí lọ́wọ́ èyí tí a kì í yọ lẹ́nu èyí tí a kì í ní lára èyí tí a kì í gbógun sí èyí tí a kì í dìtẹ̀ mọ́ lójú ọ̀nà ògo lójú ọ̀nà ṣe rere àní nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ Ọlọ́run ẹlẹ́dàá ọba bá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lódìdí ní akún fún ẹ̀mí àti agbára rẹ̀ ó yá kún fún ẹ̀mí àti agbára rẹ̀ ní akún fún ẹ̀mí àti agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ní agbé wọ̀ mí lódìdí ó yá kún fún ẹ̀mí àti agbára rẹ̀ lódìdí ó yá ní ẹ̀mí àti agbára rẹ̀ mo yá gbé wọ̀ mí lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè a lọ nígbà karùn-ún Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá ibi padà sórí oníbi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá èpè sórí elépè èyí tí ń dá ọ̀rọ̀ òdì àṣàṣe tí ń dá padà sórí ẹni tí wọ́n sọ̀rọ̀ ìdàbẹ̀ tí ń ṣàṣe ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá gbogbo tí ń ṣe ìkorò padà sẹ́ni tí ń ràn tí ń dá ogun padà sórí ológun àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá èpè àṣàṣì ọ̀rọ̀ òdì àní àṣàṣì àní ègún àti àìpè àti májèmú ibi àti ìdápadà sórí àwọn tí wọ́n ń ṣe Olúwa kọ́ mi fún ẹ̀mí àtagbára rẹ̀ ní ẹ̀mí àtagbára rẹ̀ èyí tí ń dá ibi padà sórí níbi èyí tí ń dá àṣàṣì padà sórí aláṣàṣì tí ń dá èpè padà sórí elépè èyí tí ń dá ègún padà sórí tó ń bẹ ní tó gbé ègún kalẹ̀ àyè tí ń dá májèmú tí ń ba májèmú àti ìrànjẹ àyè tí sì dá padà sórí ẹni tó ń bẹ tó ń bẹ nídìí rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí àtagbára rẹ̀ ní ẹ̀mí àtagbára ni mo béèrè fún ọba gbé wọ̀ mí kún fún ẹ̀mí àtagbára lójijì kún fún ẹ̀mí àtagbára lójijì kún fún ẹ̀mí àtagbára rẹ̀ láti orí tẹ̀mọ́ ilé ẹ̀mí àtagbára gbé wọ̀ mí lójijì sẹ́ èyí tí ń dá gbogbo tí ń ṣe bí padà sórí níbi èyí tí ń dá padà sórí ẹlẹ́sẹ̀ tí ń dógún padà sórí ológun kún fún ẹ̀mí àtagbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ èyí tí ń ṣàṣeyọrí àti àṣeyege
lórí ohun rere gbogbo nínú ohun rere gbogbo ní gbogbo ọ̀nà láì fi ti ènìyàn ṣe bí kò ṣe ti wọ Ọlọ́run alààyè. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ tí fi mọ́ ṣàṣeyọrí ayọ̀ ohun rere gbogbo tí gbogbo rere mi fi wá sí ìmúṣẹ láì fi ti ènìyàn ṣe bí kò ṣe ti wọ Ọlọ́run alààyè. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá ọba ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bì láti òkè wá. Ó yá gbé òwò mi lójijì, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára. Láti mọ ṣàṣeyọrí ayọ̀ gbogbo, láti mọ ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà, láti mọ tayọ ní gbogbo ọ̀nà, láti mọ mú kẹ́ẹ̀tì mọ ní ẹ̀rí ayọ̀ ní gbogbo ọ̀nà. Láì fi ti ènìyàn ṣe bí kò ṣe tìwọ Ọlọ́run alààyè. Láì sí àní ọwọ́ ènìyàn nínú bí kò ṣe tìwọ Ọlọ́run alààyè. Èyí tí ó mú kí gbogbo ògo òyì kọ́ mọ jẹ́ tirẹ̀ tẹ́nikẹ́ni ò ní lè dúró àjẹmọ̀fọ́gbẹ́ àìpé òun lọ tọ́ sí láti gba ògo àbẹ̀yìn. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀, kún fún ẹ̀mí àti agbára rẹ̀. Láti lè mọ ṣàṣeyọrí ayọ̀, láti mọ ṣàṣeyọrí tó mú yangàn, láti mọ ní ẹ̀rí ayọ̀ ní gbogbo ọ̀nà. Èyí tí gbogbo ògo yóò fi mọ jẹ́ tirẹ̀, èyí tí kò ní jẹ́ pé ọwọ́ ènìyàn wà bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ àìpé àyàfi àṣọba sí òun ni. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi mọ ìgbésẹ̀ tọ́kàn àbítọ́ yìí láti gbé. Tó bá dúra orílẹ̀ láti gbàdúrà jù. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ ìgbésẹ̀ tọ́kàn fún mi láti gbé àti ohun tó yẹ fún mi láti ṣe ní àkókò kọ̀ọ̀kan èyí tí mo fi wọnú ògbà àti ṣe rere mi lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, agbára àti ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún. Ó yá gbé òwò mi lódìdí, kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí mi fi lè mọ àwọn ìgbésẹ̀ tó kàn fún mi láti gbé, àyè tí mi fi lè mọ àwọn ohun ló yẹ fún mi láti ṣe, àyè tí mi fi lè wọnú ògo àti ṣe rere mi lọ pátápátá, èyí tí ẹnikẹ́ni òfin lè dá mi dúró, èyí tí mi fi lè ní ẹ̀rí ayọ̀ ní gbogbo ọ̀nà. Ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára. Àyè tí mi fi lè mọ àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé o báyìí, tí mo fi lè mọ àwọn ohun tó yẹ kí n ṣe, àìní àwọn àkókò wo àti bóòlù ṣe kí n rìn àti ohun tó yẹ kí n gbé àpò ìjìnlẹ̀ tó yẹ kí n rìn láti wọnú ògo mi pápátá àti láti wọnú ṣe lè mú pápátá, àìní láti mú kí ẹ̀rí àmì kọ́ bẹ̀rẹ̀ láì ṣíjú àjẹlẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, ó yá gbogbo àwọn afinisùn mi, gbogbo adúnkòkò mọ́ mi, gbogbo aniláráyé mi, gbogbo àwọn alátakò mi nínú iṣẹ́ ìránṣẹ́ nínú iṣẹ́ ọjọ́ àbí nínú ìdáwọ́lé mi nínú ọjọ́ náà léèwé mi, mo sọ̀rọ̀ àṣẹ́tẹ̀lé. Ó yá gbogbo yín ẹ̀dì alálàgbára tó ní lọ. Ẹ̀yin tọrọ yín jọmọ́ ikú, ó yá ikú dànù. Ẹ̀yin tọrọ yín jọmọ́ wèrè, ẹ yá wèrè dànù. Ẹ̀yin tọrọ yín jọmọ́ àìsàn, yá ẹ wọnú àìsàn lọ ti gbogbo ọjọ́ tó kù tẹ́lù láyé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́, èyí tí ń ṣe ọ̀sẹ̀ tuntun mìíràn, Monday àkọ́kọ́ àní nínú oṣù kẹta, ó yá gbogbo ẹ̀yin ayọ̀ lẹ́nu ayé mi, gbogbo ẹ̀yin anilára ayé mi, gbogbo ẹ̀yin agbógun ti ayé mi, gbogbo ẹ̀yin ayọ̀ iṣẹ́ mi lẹ́nu, gbogbo ẹ̀yin ayọ̀ gbé àtìmọ́lẹ́ ọ̀rọ̀ lẹ́nu ayé mi, gbogbo ẹ̀yin ayọ̀ ìdílé mi lẹ́nu, gbogbo ẹ̀yin aláfinisùn mi, àní gbogbo ẹ̀yin adúnkòkò mọ́ mi, ó yá láti àkókò ìlọ́pọ̀ sọ̀rọ̀ àṣẹ́tẹ̀lé nítorí tí Olúwa ní àti ẹ̀kún rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin ti kú, ẹ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù, ẹ̀yin ti wèrè ẹ̀bẹ̀rẹ̀ sí yà wèrè dànù, ẹ̀yin ti àrùn, ó yá ẹ wọnú àìsàn àti àrùn lọ, èyí tí ẹ wà sí gbogbo ọjọ́ tó kù táyé lò láyé ní orúkọ Jésù Kristi. Àṣẹ ni èyí o, àní èdìdì sì dé ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin ayọ̀ lẹ́nu ayé mi, àní lára ayé mi, gbogbo ẹ̀yin ayọ̀ agbógun ti ayé mi, gbogbo ẹ̀yin látakò ohun rere ayọ̀ nínú ayé mi àbí nínú iṣẹ́ òòjọ́ mi àbí iṣẹ́ ìránṣẹ́ mi, ó yá láti àkókò rẹ̀ àní ayọ̀ lẹ́nu ìdílé mi, mo sọ mo tẹnu mọ́, ó yá ẹ̀yin ti kú ẹgbẹ̀ sí kú bílẹ̀ ọjọ́ mi ṣe mọ́, èyí ṣe Monday àkọ́kọ́ nínú oṣù, àní ẹ̀yin tí àrùn ẹ̀bẹ̀ sí wọnú àrùn lọ, àrùn tẹ́ wà títí gbogbo ojú ayé yín tí ẹ̀yin lè ní mọ́ ní tẹ́ni lórúkọ ara yín, ẹ̀yin tí wèrè ẹ̀yà wèrè dànù láti àkókò lọ ní orúkọ ti Jésù Kristi. Àṣẹ ọ̀run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ó yá gbogbo tí ń ṣe ayé mi,
gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, gbogbo tí ń ṣe ìpín mi, bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe mọ́dé àkọ́kọ́ nínú oṣù kẹta nínú ọ̀sẹ̀ tuntun mìíràn, ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ báyìí. Ògo mi ọ̀yá padà sínú ayé mi, gbogbo tí ń ṣe ayé mi mo gbà padà, ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe mọ́dé àkọ́kọ́ nínú oṣù kẹta nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tí a tún wọ̀ yìí, mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gbogbo tí ń ṣe ògo mi ọ̀yá padà sínú ayé mi, ọ̀yá di lílò fún mi báyìí. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ìpín mi, ọ̀yá padà mo gbà padà, ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà, ọ̀yá di lílò fún mi ní orúkọ Jésù Kristi. Ọ̀yá gbogbo tí ń ṣe ògo mi, gbogbo tí ń ṣe ayé mi, gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, àgbogbo tí ń ṣe ìpín mi, àgbogbo tí ń ṣe àṣeyọrí mi ní gbogbo ọ̀nà, ọ̀yá ẹ bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà, àyè bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà báyìí, àyè kò di lílò fún mi báyìí, àyè mo ṣe dáṣẹ́ lórí ẹ bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà, àyè náà sì dùn àbíjì náà bẹ́ẹ̀ náà kọ̀ọ̀kan, ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà. Èso gbogbo tí ń ṣe ní àbíjì wọ́n gbogbo àti mú kó lójó dẹ̀yìn, ọ̀yá ògo mi padà kò tẹ̀ mí lọ́wọ́, ìrẹ́ ìgbòho ẹ bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́, ìgẹ́ ìgbòho bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ ti Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bí ilẹ̀ ọjọ́ ní ti ń ṣe mọ́dé àkọ́kọ́ nínú oṣù kẹta bẹ̀rẹ̀ sí mọ́, gbogbo tí ń ṣe ọ̀run ṣe rere mi ọ̀yá ṣí, gbogbo tí ń ṣe ọ̀run gbéga mi ọ̀yá ṣí, ẹ̀rí rere mi, àṣeyọrí mi, ìran rere mi ọ̀yá bẹ̀rẹ̀ láti òní lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe mọ́dé àkọ́kọ́ àní nínú ọ̀sẹ̀ tuntun mìíràn nínú oṣù kẹta, ọ̀yá mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gbogbo tí ń ṣe ọ̀run ṣe rere mi, ọ̀run ìgbéga mi, ọ̀run àṣeyọrí mi, ọ̀run ẹ̀rí rere mi ọ̀yá ṣíbà ní orúkọ ti Jésù Kristi. Gbogbo tí ń ṣe rere mi, ìran rere mi, àṣeyọrí mi ọ̀yá bẹ̀rẹ̀ sí farahàn láti sísìn lọ, ọ̀yá bẹ̀rẹ̀ 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 láti sísìn lọ ní gbogbo ọ̀nà. Mo sọ̀rọ̀ àṣẹ ọ̀yá bẹ̀rẹ̀ láti sísìn lọ ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ọ̀yá gbàdúrà yìí gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi àti látìlẹ́yìn mi láti bí mímọ́ wá àti láti ṣóyún wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀yá mo súre sínú ayé yín, ibi gbogbo tẹ́lẹ̀ wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbẹ̀rẹ̀ ayé, ogun jíjà yín tán, wàhálà yín dópin, kò tó sí ogun kan tí ó tún dìde sí yín mọ́lẹ̀ èkejì. Ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí rántí èmi náà ṣe rere ní orúkọ ti Jésù Kristi. Mo pàṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin olóore, gbogbo ẹ̀yin aláàánú, gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́, gbogbo ẹ̀yin adúrótini gbẹ̀ngbẹ̀yìn mi, àní gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi, àní gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí láti bí mímọ́ wá, àní láti ṣóni wá ní orúkọ Jésù Kristi. Ọ̀yá àní ogun jíjà ayé yín ó dópin, gbogbo tí ń ṣe wàhálà àti ìdààmú ayé yín ó dópin. Mo fi òpin sí gbogbo tí ń ṣe ìnira ayé yín, ẹ kò tún mọ ogun mọ́. Àní lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti ṣẹ́gun fún yín, àní ogun kan kò tún dìde sí yín láì kejì mọ́, èyí tó wá dé bá ayé yín. Ọ̀yá ìdí mo ti tẹ̀lé mọ́ láti àkọ́dọ̀ orúkọ Jésù Kristi. Ọ̀yá ìbẹ̀rẹ̀ ìṣẹ́ láti mi ṣe rere, ẹ̀ tí ìwé náà ti kàn mí, ẹ̀bí kàn mí láti mọ ṣe mí lóore, láti mọ jésì ayọ̀ èyí tí Ọlọ́run ti rán yín ṣe mi, ẹ̀yà láti mọ jẹ fún báyìí. Bẹ́ẹ̀ ni orúkọ olùpadà. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀yá talẹ́ni tó sọ wípé òun ò ní gbọ́, òun ò ní gbà. Talẹ́ni tó sọ wípé kí ni gbogbo ọ̀nà òun ọmọ mi wà lásán ní gbogbo gbà ni, òun ò ní jẹ́ kí n rọ́nà lọ, àbí òun fẹ́ pàtì mi sísẹ́, àwọn sá pàtì mi jẹ́ pápátá ni. Ẹni yòówù kó wù kó jẹ, ikú tí ọ̀ láàánú, ikú tí ọ̀gbẹ́ ẹbẹ tí ọ̀gbẹ́bẹ tí ọ̀gbẹ́ aróyè, láì sí àwárí ọ̀yá jágun ẹ̀mí rẹ̀ dànù. Jọ pé àwọn tí wọ́n ti tẹ̀ mọ́ Mósè lọ́jọ́ kìíní àná, ilẹ̀ ìlànà ó gbé wọn mì, wọ́n kú dànù lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀yá àwọn wo ni wọ́n pẹ́ra wọn ní kì í gbọ́ kì í gbà láti mọ yọ ayé mi lẹ́nu wípé àníṣe àwọn onígbà kí n rógolo, àwọn onífin náà lè kára kó dé mi. Ọ sọ̀rọ̀ àṣetẹ̀ ẹni yòówù kó wù kẹjẹ, ọ̀yá ẹ ṣòfò ẹ̀mí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti tẹ̀ mọ́ Mósè ti ṣòfò ẹ̀mí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Àní gbogbo ẹ̀yin àbínú ẹni ànílára, gbogbo ẹ̀yin kì í gbọ́ kì í gbà tẹ́ sọ wípé àníṣe ẹ̀yìn jẹ́ kí rógolo, ẹ̀yin mọ̀ fara ni mí náà ni, èpè mi ò ní lọ́nà lọ, èmi ò lọ́nà gbégbà, èmi ò fẹ́ mẹni tẹ́ ń ṣe, ìfẹ́ mọ bó lẹ ti jẹ́, ìfẹ́ mọ ìgbìmọ̀ wo ni yín, èmi sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé gẹ́gẹ́ bí ikú ṣe fẹ́, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti tẹ̀ Mósè ṣe ṣòfò ẹ̀mí lọ́jọ́ kìíní àná. Ọ̀yá ẹni yòó kan ẹ ṣòfò ẹ̀mí báyìí, mo ní orúkọ Jésù ẹ ṣòfò ẹ̀mí, ẹ kú dànù láì sí àwáwí, ẹ kú dànù láì sí àánú, ẹ kú dànù láì sí òrò
ọ̀fẹ́ kankan fún yín oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ó kákò lórí ayé yín mo ní ẹ kú dànù gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ sì ti tẹ̀sí Mósè oore ọ̀fẹ́ àti àánú sì kákò lórí ayé wọn tí wọ́n sì kú dànù mo ní oore ọ̀fẹ́ àti àánú ó kákò lórí ayé yín ó yá ẹ kú dànù ẹni yòówù kò wù kẹ́yẹ. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ẹ̀mí mọ́ rẹ ìwà láyé àti títóbi rẹ jútà tẹ̀yìn wa lọ ọ̀yà wa tí mo fi hàn nínú bó ṣe fi hàn lọ jẹ́ kí gbogbo ògo yóò sì mọ jẹ́ tirẹ̀ bó ṣe jẹ́ tirẹ̀ lọ ọ̀rọ̀ rẹ ọ̀la àti mo fi bọ́ wa ju bó ṣe ń bọ́ wa lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọbẹ̀ ẹ̀mí mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ẹ̀mí mímọ́ rẹ ìwà láyé rẹ títóbi rẹ ìdarí rẹ ìtọ́ni rẹ ìkọ́ni rẹ làwọn afẹ́ nígbà gbogbo nínú ilé nínú ayé ẹnì kọ̀ọ̀kan ọ̀yà wàá tún mọ̀ fi hàn bó ṣe fi hàn lọ wàá tún mọ̀ darí ayé rẹ kọ́ bó ṣe láyé kọ̀ọ̀kan wàá tún mọ̀ jẹ́rìí wàá bó ṣe jẹ́rìí wà láyé rẹ lọ iná ẹ̀mí mímọ́ rẹ jókòó tún mọ̀ jò nínú bó ṣe jò lọ àti nínú ayé rẹ kọ́ bó ṣe lọ agbára rẹ wàá tún mọ̀ gún okùn gbilẹ̀ nínú àti nínú bó ṣe gbilẹ̀ lọ àní orúkọ wàá tún mọ̀ ṣiṣẹ́ agbára iṣẹ́ ìyanu náà wàá tún mọ̀ bá wa sọ̀rọ̀ bó ṣe bá wa sọ̀rọ̀ lọ wàá tún mọ̀ kọ́ àti bó ṣe kọ́ wa lọ kí gbogbo ògo yóò tún mọ̀ jẹ́ bó jẹ́ ti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba. Bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi ní ìrànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé lákù síbi kan lọ́lá orúkọ rẹ ayérayé bàbá. Bàbá mi àtọlọ́run mi ológo jùlọ fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ yín akéyìn wípé ṣe fún ìṣẹ̀lẹ̀ ayé lọ́kàn fún sísọ agbára yín kalẹ̀ lójoojúmọ́ sínú ilé iṣẹ́ àárín wa ní gbogbo gbà fún ìjẹ́rìí wà láàyè yín ní gbogbo gbà fún ọ̀rọ̀ yín tẹ̀ fi ń bọ̀ wá ní gbogbo gbà fún orí ayọ̀ tẹ̀ ń ṣe láyé wa ní gbogbo gbà fún gbogbo tí ń ṣiṣẹ́ òkùnkùn iṣẹ́ ìka iṣẹ́ àwọn ènìyàn tẹ̀yìn bàjẹ́ nínú ayé nìkan ní gbogbo gbà gbogbo tí ń ṣe májẹ̀mú ègún ọ̀ràn àti májẹ̀mú ọ̀ràn tẹ̀yìn bàjẹ́ nínú ayé nìkan ní gbogbo gbà fún ọ̀nà nìkan tẹ̀ ń ṣe ní gbogbo wa amọ̀lórí aṣọ wípé ṣe ẹgbàá ọpẹ́ àti yìn ayẹyẹ ẹgbàá ọpẹ́ àti yìn ológojọ ẹgbàá ọpẹ́ àti yìn wípé ẹ̀yin tó ti bẹ̀rẹ̀ nínú ọ̀tun nínú ayé nìkọ̀ọ̀kan wa nínú ọ̀sẹ̀ yìí àti àwa tí àwọn obìnrin bíbáyìí àti àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá àmọ́ lóore o àṣọ wípé ṣe ẹgbàá ọpẹ́ àti yìn fún ìrere tẹ̀ mú kọ́ mọ́ fara àwọn ẹ̀kọ́ ẹgbàá ọpẹ́ àti yìn títí la ó sì mọ yìnyín láti mọ gbé yín ga wípé kó tó di ọ̀la àwọn ti wọnú ìrere wa lọ ẹnì kọ̀ọ̀kan ó ti wọnú ìrere rẹ lọ àti àwọn tẹ̀bí àtàwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá àṣọ wípé ṣe ẹgbàá ọpẹ́ àti yìn ògo ni fún orúkọ yín bàbá àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró bí ilẹ̀ ọjọ́ ní ti ń ṣe mọ́jà àkọ́kọ́ ṣe mọ́ ní oṣù kẹta ọ̀yá ọ̀run rere nìkọ̀ọ̀kan wa ó ṣe pátápátá ọ̀run bùkún nìkọ̀ọ̀kan wa ó ṣe pátápátá ní gbogbo rẹ̀ àjọ ṣe yìí ní ọjọ́ kọ̀ọ̀kan ní wákàtí kọ̀ọ̀kan ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ní gbogbo àkókò kọ̀ọ̀kan ẹ̀rí ayọ̀ ní ọmọ jẹ́jẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn oníṣẹ́ ayọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wa wọ́n bẹ̀rẹ̀ kẹ́ nìkọ̀ọ̀kan láti mọ jíṣẹ́ ayọ̀ fún wa ànímọ̀ dààmú ànímọ̀ kòrò ànímọ̀ nira gbogbo tí wọ́n ń jẹ́ àsán nínú ayé ẹni kọ̀ọ̀kan wa ó dópin àtàwọn tí wọ́n bẹ̀rẹ̀ àti àwọn tí wọ́n wò wá tí wọ́n wò wá àníṣe bẹ́ẹ̀ ní orí fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni kọ̀ọ̀kan wa wọnú ìrere rẹ̀ lọ ẹni kọ̀ọ̀kan wa wọnú ògo rẹ̀ lọ ẹni kọ̀ọ̀kan wa wọnú ìyanu rẹ̀ lọ àní gbogbo àwọn anírayọ ní ayé wa gbogbo wọn pátá wọn di àtẹ̀pá àti àtẹ̀gbẹ́lẹ̀ àtẹ̀yẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni orí kò yé padà nígbà tí gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run títí láì àti láíláí àmín 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 orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fún àwọn olókè.